Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ikú
lókun ọmọ lòkun ikú ẹni wọlé ayé tó fọmọ sílẹ̀ kan ṣẹ́ni tó ní tán òun yẹn ò máa kóra adùnfẹ́ adé ò bàbá rẹ̀ lélẹ̀ o. Báyọ̀ abúsọ̀ mi bàbá rẹ̀ lélẹ̀ o. Báyọ̀ abúsọ̀ mi o. Báyọ̀ abúsọ̀ mi. Ọmọ mi bá ti pọ̀ o. Olówó tó bí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.